Africa Content TV. nínú ọmọ wọn náà kò fẹ́ wá sí lára ẹ̀kẹ́jù. ilé tó mọ ọlọ́pàá ọ̀fẹ́ tó ọmọ yìí kí ẹnu ọ̀rọ̀ ìjọ ọmọ ọkọ̀ pàjù nìyẹn ọkùnrin lọ́wọ́ jáde ò wọlé bàbá jáde ò wọlé ìgbà fìdè ẹ̀kẹta ni bàbá yìí bòjé tẹ mú pamọ́ sílé lẹ́bi ìjọba òjẹ́ tó ní ìpẹ́tù ọmọ ọ̀rọ̀ fún ẹbí ètò pèsè ajá ìwà o àwọn ọmọ ọ̀fun. Olókìkí ibẹ̀ ni wọ́n gbé bí wa. Oníyàwó lẹ́yìn wọn àwọn ọlọ́mọdé oṣù.